Hello ẹ̀yin ènìyàn wa ẹ káàsán, mo kí wa kú dédé àsìkò yìí o. A dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí, mo kí wa nílé lóko, ní ìrìn àjò níbikíbi nílẹ̀kílẹ̀. Ní aláìfi àkókò ṣòfò lóní ráńpẹ́ tí a mú wá fún wa, ẹ wo ìròyìn àbáàdì èyí tó ṣẹlẹ̀ ní ìlú Èkó. Ọlọ́run ló mọyẹ àwọn ẹ̀mí tá ti lọ sílé yìí ńsìn. Ọlọ́run ló mọyẹ ẹ̀mí tó lọ sí odidi tírélà. Kí tírélà dẹ̀ jábọ́ láti orí bíríìjì lọ ìsàlẹ̀. Ẹ wò ó, ṣẹ́ rí, kò sí bí nǹkan á ṣe ṣẹlẹ̀ tí àwọn ìjọba ò ní fara gbá. Lóòótọ́, tá a bá ń wo àwọn characteristic àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ accident, nǹkan tó ń fà á, nǹkan alákọ̀ọ́kọ́ òhun ni human factor ní alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, road factor or your vehicle. Àwọn nǹkan tó ń fà á nìyẹn. Tí ọ̀nà ò bá dáa, nǹkan alákọ̀ọ́kọ́ tó fi jẹ́ human factor ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lè ti mutí wọ́n máa wakọ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí ní Nàìjíríà kò sí regulation, kò sí pé bóyá àwọn ọlọ́pàá mú ẹ, wọ́n ń test ẹ, wọ́n á mọ̀ bóyá o mutí, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, àwọn driver lè sáré bó ṣe wù wọ́n, wọ́n á sáré ọkọ̀ bó ṣe wù wọ́n nítorí pé kò sí road sign. Ibi tó yẹ kẹ́ ẹ ti sá 100, wọ́n á máa sá 120, 140, wọ́n á sá 150, mọ́tò ń sá 180 ní Nàìjíríà. Kò sí regulation. The highest speed permitted in outside the country is 100 meter per hour. 100 meter per hour, 100 kilometer per hour. Òhun lo lè sá. Plus 120 to overtake, which means the maximum speed permitted is 120. Nàìjíríà ńkọ́? Wọn ò mọ bí ọ̀nà bend, ẹ wà nínú mọ́tò míì, kò sí visibility, kò sí ẹ̀rí gbogbo òpópó-ọ̀nà tán narrow bend, ibi tọ́nà ti bend, wọ́n á máa overtake torí pé kò sí road sign. Tí road sign bá ti wà, wọ́n á ti mọ ibi tó yẹ kán ti slow down. Nígbà tí odidi trailer bá ń jábọ́ láti orí bíríìjì sísàlẹ̀, ẹ jọ̀ọ́ kí ló fà á? Ṣé irú eléyìí lè ṣẹlẹ̀ ṣá nílùú òyìnbó? Ó ń yà mí lẹ́nu ni o. A máa wo fídíò yẹn ńsìnyí, a máa fi hàn wá ńsìnyí. A máa wo fídíò yẹn lóní ráńpẹ́ torí mo ṣì ń wò ó látẹ̀ẹ̀kan pé kí ni nǹkan tó lè lead, kí ló lè cause irú accident àbàdì tó ṣẹlẹ̀ yìí? Àwọn èèyàn wà nínú mọ́tò jẹ́jẹ́ wọn tán ti ń load mọ́tò, tírélà dẹ̀ jáwọ́ lé wọn lórí. Irú ikú oró wo leléyìí, ẹ̀yin ènìyàn wa? Láàárín ìgboro ni eléyìí kì í ṣe inú igbó, torí kò síbi tí wọn kì í sáré. Ṣé ẹ mọ̀ pé àwọn express ń gba inú ìgboro náà kọjá? Bí irú Òṣòdì Mile 2 express road ńsìnyí, irú àwọn ọ̀nà wọ̀nyẹn nílùú òyìnbó 80 ni mọ́tò lè sá ńbẹ̀. 80. Ẹ wo irú nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà. Ẹ wo orí bíríìjì yẹn, kò sí guide ńbẹ̀. Wọ́n ṣe curve sí ṣùgbọ́n kò sí guide. Mọ́tò lè já. Irú ibẹ̀ yẹn ńsìnyí ó yẹ kí irin, lẹ́yìn ìgbà tí wọ́n ṣe curve sí bíríìjì tó demarcate ọ̀nà, wọ́n máa wá ṣe irin sí i lórí nítorí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Wọ́n máa wá ṣe sí. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ lè máa já mi tí n bá ń parọ́. Ẹ jẹ́ ká lọ wo fídíò yẹn ńsìnyí ká tó tẹ̀síwájú. Black Saturday. This is Black Saturday. Látòkè ń bí yìí, trailer jábọ́ látòkè ń bí. Òkè bridge. Jábọ́ sílẹ̀ ńlẹ̀ o. Àwọn èèyàn tó wà ní bọ́ọ̀sì. Àwọn tó wà ní páàkì bọ́ọ̀sì tó ń múra àti lọ́tẹ́lẹ̀. Ẹ̀rọ ìrìn wọn dúró Ọlọ́run o. Ya Rasulullah. Ẹ̀yin ènìyàn mi, ẹ ṣeun gan, ẹ káàbọ̀ padà. Ẹ̀yin náà ẹ wo ibi tí arákùnrin ìdúró tó ti ṣe fídíò yẹn. Ẹ jọ̀ọ́,
ẹ wò ó, ṣé bí báyìí ṣó dé orókún? Tá a bá wò ó dáadáa, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ojú inú ká fi wò ó, ká fojú wa ká fi wò ó, ká fojú ìta ojú tọ́lọ́run fún wa, ẹ jẹ́ ká fi wo kiní. Ǹjẹ́ téèyàn bá dúró síbẹ̀, ǹjẹ́ ibẹ̀ yẹn déèyàn lórókún? Even though common machine lè jábọ́ láti ibí báyìí, ṣé kò yẹ kán ṣe irin? Torí wọ́n mọ̀ pé ibí báyìí jẹ́ ibi tó wà somehow. Ó yẹ kán ṣe irin sí orí kẹ́ẹ̀bù yẹn, ó yẹ kán ṣe irin sí i nítorí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Ìjọba Nàìjíríà, gbogbo ọ̀nà ná ti ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Gbogbo ọ̀nà ni ìjọba Nàìjíríà ti ń fẹ̀mí àwọn ọmọ ènìyàn ṣòfò. This is too much. Ẹ wo ibi tí mọ́tò ti já, ìwọ Ọlọ́run, odidi tírélà um ṣé a mọ̀ pé tírélà wọn ò tiẹ̀ kí wọn ò ń kérò, ó lè jóun pẹ̀lú dírẹ́fà nìkan, kí ná ń pè é, kọ̀ńdọ́, ó lè jóun nìkan, driver assistant, ó lè jóun àwọn méjì péré ló wà nínú ẹ̀. Ṣùgbọ́n ẹ wá lọ wo mọ́tò tó ń lòdù ní abẹ́ bíríìjì ibi tí mọ́tò ti ń lòdù. Mi ò mọ ibi tí ibí bàyìí jẹ́ lékòó, ṣùgbọ́n Èkó ni eléyìí. Èní Saturday 26 April ní 2026 ní 2025 ni nǹkan tó tẹ́ ń wò yìí ṣẹlẹ̀. Gbogbo ọ̀nà ni wọ́n ti ń fẹ̀mí àwọn ènìyàn ṣòfò. Àfi k'Ọlọ́run kó gbà wá ní o lọ́wọ́ àwọn ìjọba Nàìjíríà wọ̀nyí. Ẹ dẹ̀ ń travel, ẹ̀ ń lọ, kí ló dé tẹ̀ kí ń copy àwọn ìlú tẹ̀ ń lọ? Kí ló dé tẹ̀ kí ń rìn, ẹ bá travel lọ kẹ̀ kí ń rí nǹkan mú wálé, kẹ̀ establish ẹ̀ sí orí ilẹ̀ tọ̀dọ̀ yín? Torí èmi ń fojú inú wò ó ńsìnyí, irú àwọn bíríìjì bí eléyìí tó wà ní agbègbè ibi tèmi wà. In fact, bíríìjì kan wà lẹ́gbẹ̀ẹ́ ilé mi níbí báyìí, kò ju bí 5 minute trek níbí báyìí. Bíríìjì yẹn ò deep, mo lè bẹ́ láti ibẹ̀ yẹn sílẹ̀. Ọlọ́run gbọ́, lẹ́yìn ìgbà tí wọ́n ṣe irú kẹ́ẹ̀bù yìí síbẹ̀, wọ́n wá ṣe méjì, irin páìpù méjì, ẹ wò ó, ṣé ẹ rọ́wọ́ mi? Bọ́n ṣe ṣé sí leléyìí, gáàpù wá wà ńbẹ̀. Débi pé tó bá dúró síbẹ̀ béléyìí, ó máa dé ẹ níbi àyà ńbí báyìí. Kò sí bí mọ́tò ṣe lè já sínú ibẹ̀ yẹn. Àwọn kì í ṣe àwọn irin pẹ́pẹ̀pẹ́ ni wọ́n ṣe síbẹ̀ o. Solid irin tó wà strong. Kò sí irú mọ́tò, tírélà gan ò lè já sínú ibẹ̀. Tírélà bá kọlu ibẹ̀ yẹn ni kíní ẹ̀ máa gbé e dúró ni. Wọ́n ti regulate speed tó bá ti ń bọ̀ látòkè. Wọ́n ti fún ẹ ní speed tí wàá fi dé orí bíríìjì yẹn. Tó dẹ̀ gbúdọ̀ adapt. O gbúdọ̀ adapt to that speed, if not so kámẹ́rà máa mú ẹ. Wàá délé bí ijọ́ mélòó kan sí ni wàá wá rí tí àwọn tó ń submit lẹ́tà, wọ́n á mú lẹ́tà wá sínú bọ́ọ̀sì ẹni, wàá ṣí bélè, kámẹ́rà ti mú ẹ, o ti jẹ fine €200. Tó o bá san instantly, wọ́n máa double ẹ̀ fún ẹni. So tó bá ti sanwó bí ẹ̀ẹ̀méjì ẹ̀ẹ̀mẹ́ta, orí ẹ̀ á wá pé, wàá máa lo road sign, wàá máa fojú sí i ni. Ibi tán bá sọ pé 30 compulsory, àwọn agbègbè ibi tí pedestrian bẹ́ẹ̀ àwọn ibi tí ẹsẹ̀ ń rìn láàrin ìgboro àbí ibi tí school wà, o gbúdọ̀ adapt to that speed. Kò sí ibi tí mọ́tò tí kì í sáré, wọ́n máa is prohibited, ó wà, kò bọ́ òfin mu. Kó máa horn láàrin ìgboro, kó máa tẹ horn, tí kì í ṣe pé bóyá o tẹ̀ ẹ́ for reason pé ó kíni, pé bóyá o fi avoid accident. Èyí Nàìjíríà bí ẹlòmíì á máa drive mọ́tò, á gbé ọwọ́ lé horn, ẹ máa gbọ́ gbang. Mo dé Nàìjíríà láti ṣe ni mo fọwọ́ di etí, kíákíá làwọn èèyàn mọ̀ pé eléyìí kì í ṣe ibí báyìí ló wà. Nígbà tí mo ń rìn l'Ékòó, ọ̀kadà á máa tẹ́ tiẹ̀ pánpán, ọ̀kadà á máa overtake lọ́wọ́ ọ̀tún, ọwọ́ òsì náà ti overtake, ó ló fi ń cause many accident. Ẹ̀yin tẹ́ ń gún ọ̀kadà, ẹ máa tẹ́tí gbọ́ o, ẹ̀yin tẹ́ ń gún márúwá tán fi ń pa yín nípa òṣì. Don't ever overtake from right side, it's from left. Àbí kí ni mo yes, o gbúdọ̀ overtake ní left side, not right. Torí driver lè má rí ẹ. The only thing tó lè mú ẹ kó fi overtake from the left, wàá ti mọ̀ sure pé ó ti wà clear sí ẹ pé driver yẹn ó ń indicate pé òun lọ sọ́wọ́ òsì. Tó bá ti lè tan indicator light ẹ pé òun lọ sọ́wọ́ òsì, ló lè mú ẹ, ìyẹn jẹ́ láàrin ìgboro, ló lè mú ẹ tí wàá fi overtake from right. If not so, o fẹ́ forí kó nìyẹn. Ó wà, in fact, tí wọ́n tẹ̀ ń sọ yẹn fún yàn ni, tó lọ kó sẹ́nu tírélà, mọ́tò pa ẹ́ dànù ni. Ta ló mọ nǹkan tó ṣẹlẹ̀? Nǹkan tó sún
ìgbà tí wọn ò ní kámẹ́rà, kò sí kámẹ́rà lẹ́nìwẹ̀ náà, so gbogbo bí ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ ń sìn, kámẹ́rà máa gbé gbogbo ẹ̀ síta, àwọn CCTV kámẹ́rà tó ń fit sí everywhere, wọ́n máa show ẹ̀ bóyá ó ń bá eré bọ̀ ni, kò sí nǹkan tó lè dìdì sílẹ̀ náà ju pé ó ń sáré mọ́tò fẹ́ overtake ẹ̀, ó fẹ́ du ọwọ́ ẹ̀, bóyá ìyẹn ló overtake from right, ó wá ń du ọwọ́ ló fi lọ já sí ibi tó já sí yẹn. Ẹ̀yin náà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fojú wò ó, kẹ́yìn náà ẹ imagine kí ló fẹ́ fi hàn sí, kí ló fẹ́ show kíní sí, torí àwọn ìjọba yẹn wọn send no CCTV, kò sí CCTV camera anywhere. Ìwọ gan wàá surprise tí nǹkan bá ṣẹlẹ̀ ládùúgbò ẹ̀, lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀, wàá máa wò pé so CCTV wà ládùúgbò mi bíi tó dẹ̀ mọ̀, kò síbi tí ò sí o nílùú òyìnbó, wọ́n máa lọ hide ẹ̀ síbì kan ni. Wọ́n máa hide ẹ̀ síbì kan ni. Ẹ imagine, ẹ wo. Black Saturday. This is Black Saturday. Látòkè ń bí yìí. Trailer jábọ́ látòkè ń bí. Òkè bridge. Ìkọ́kọ́ wo ẹgbẹ̀rún Black Saturday. Látòkè ń bí yìí. Ẹ wò, ṣe rí pé jábọ́ látòkè. Ṣe rí pé ẹ wo ọ̀nà, ṣe rí pé ọ̀nà yẹn wà narrow. Ṣe rí pé ó wà narrow. Ẹ wá wo from the beginning of this place tẹ́ ẹ̀ ń wò títí wá dé bíbà yín sí, níbi tí arákùnrin tó ṣe fídíò yìí wà, ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ibi tí road sign wà. Tí wọ́n bá tẹ̀ gbé road sign sí orí bridge, before you go to this bridge nísàlẹ̀, for like 100 meters before this place, wà á ti máa rí, wọ́n á ti máa sọ fún ẹ pé there is a bridge ahead o. You have to adapt to minimum of 50 km/h. Wọ́n á ti sọ fún ẹ, oye speed bẹ́lẹ̀ ló lè fi gun bẹ̀ yẹn o. Ẹ wo bí bẹ̀ ṣe rí, kò sí eré tí wọ́n lè sá gba gbogbo ibi tẹ́ ẹ̀ ń wò yẹn. Wàá wá try wàá lọ mu ọtí, wàá máa wa ọkọ̀ nílùú òyìnbó. Àwọn road agent wá lọ mú ẹ, àwọn ọlọ́pàá wá lọ ṣe license test, wọ́n wá lọ alcohol test, wọ́n wá lọ ṣe fún ẹ, wọ́n wá lọ rí pé o ní ìfẹ́ ta kọ̀, pé o ti mọ tí ó ti wọ wàhálà, wọ́n lè gba mọ́tò lọ́wọ́ ẹ. Bẹ́ẹ̀ ni mo ń sọ fún yín. You can lose to 6 to 8 points in a day tó bá mọtí. Wọ́n bá show test yẹn fún ẹ tí tó wà negative, tó wà positive pé o mọtí, wọ́n ti lè lọ ṣe blood test fún ẹ, wọ́n ṣáà mọ̀ pé wọ́n yes. There's a lot of factor. Ibi tí mo ń wo eré ni mọ́tò ní trailer fi gun bíbà, ṣé ó lè máa rìn díẹ̀díẹ̀ kó lọ jábọ́ ni? Ẹnu ẹ̀ wò, ẹ rí pé corner very narrow, ẹ wo bó ṣe wà narrow tó. Ẹ jẹ́ ká fojú wò dáadáa, ẹ wò, look at it. Òkè bridge. Ẹ wò ìsàlẹ̀ gan náà. Jábọ́ sílẹ̀. Ẹ wo bíbà yẹn náà. Jábọ́ sílẹ̀ lẹ́ o. Ọ̀gbìn ìran àwọn èèyàn tó wà ní bọ́ọ̀sì. Àlejò àwọn páàkì bọ́ọ̀sì tó ń múra àti lọ́dẹ́lẹ̀. Ẹ̀rọ ìran wọn dúró lọ́hùn. Bó ṣe rí àwọn ṣe rí bó ṣe lè, ṣe bó ṣe tù. Ṣe rí àwọn mọ́tò van tó ń load àwọn èrò, ṣe rí pé orí line wọ́n wà. Wọ́n á máa load one by one. Eléyìí tó bá ti load tó á ti lọ ní àti bọ́ síbẹ̀. Turn by turn ni mọ́tò wà jẹ́jẹ́ sí, bí méjì bí mẹ́ta ń sìn ló lọ jálé wọn lórí, tó ń dẹ̀ ti load sínú mọ́tò. Ọlọ́run jẹ́ ká rìn fẹsẹ̀ sí o. Ànírìn ìgbà tí ebi ń pọ̀ náà, ó wọlé kò jáde, kò ní jẹ́ tiwa. Eléyìí tí ń sọ̀rọ̀ Fúlàní o. Ọ̀rọ̀ Fúlàní là ń pariwo kíkọ. Eléyìí tó wà ńlẹ̀ yìí, ṣé ọ̀rọ̀ Fúlàní kí lélẹ̀? Eléyìí táwọn òyìnbó kì í ṣe Fúlàní. Ṣé rí nǹkan tá à ń sọ? Gbogbo ẹ̀yin tẹ́ ń wa ọkọ̀, tẹ́ ń gbọ́ mi. Ẹ̀yin tẹ́ ń wa ọkọ̀, tẹ́ ń gbọ́ mi. Ẹ̀yin tẹ́ ń wa márúwá, tẹ́ ń wa ọ̀kadà, ẹ rọra ṣe. Ẹ rọra máa ṣe, kí là ń kánjú fún? Eré ni tírélà ìsáwọ bíbà iṣẹ́, ó dá mi lójú. Àbí àwa lòun lose control, ó wá lose control ń sìn. Àwa lọ sọ pé òun lose control lórí bridge. Ibẹ̀ yẹn wà very narrow. Ó dá mi lójú pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Look at the road, very narrow. Ẹ wo, ó tá a mú wá fún wa ní ènìyàn wa. Mo kí wa nílé lóko, ní ìrìn àjò níbikíbi tá a bá wà. Ẹ ṣeun gan, àní ṣe tí o.
Yoruba Nation Summit 2025. Àpérò gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá láti jíròrò lórí ìgbésẹ̀ tó kàn fún ìmúṣẹ ilẹ̀ olómìnira Yorùbá. Lára àwọn kókó ọ̀rọ̀ tá a máa gbéyẹ̀wò ní ètò ààbò nílẹ̀ káàárọ̀ òjíire, ìwọ́de alágbára tó ń bọ̀ nílẹ̀ Yorùbá àti ní òkè òkun, ìgbésẹ̀ ìlànà tó fẹsẹ̀ walẹ̀ láti kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà, iṣẹ́ di ọmọ àṣejẹ, òwò di ọmọ àṣelà, gbogbo ọmọ Yorùbá tó fẹ́ ìlọsíwájú fún ìran rẹ̀, iṣẹ́ ti yá. Ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè, National Leader YSDA, Káyọ̀dé Èmọ̀lá, Deputy National Leader Diaspora, Architect George Akínọlá, Deputy National Leader Homeland, David Malomo, UK/Europe Coordinator, arákùnrin Ṣèyí Ọláyọ̀dé, UK/Europe Deputy Coordinator, Chief Dr. Sunday Adéyẹmọ, Ìgbòho-Òòṣà, gbogbo àwọn àgbààgbà alálùbáríkà wọ̀nyí àti àwọn mìíràn ni yóò péjú síbi àpérò ọ̀hún. April 26, 2025 ní dédé agogo 11 òwúrọ̀ sí 5 ìrọ̀lẹ́ 11 a.m. to 5 p.m. UK. Venue Art Studio, Art Woolworth Academy, Shorncliffe Road, London SE1 5UJ. Yoruba Nation Summit 2025.